lágbára Ọlọ́run kò ní jẹ́ ẹjọ́yè tán wàhálà jẹ́. Wọ́n ti sọ pọ̀rọ̀ ẹ̀yin lẹ bí wa. Ẹ̀tọ́ bá bá ààfin Ṣọ̀ún mu agbádá rẹ̀ lẹ́gbẹ̀wọ̀ báyìí. Agbádá tó bá ààfin Ṣọ̀ún mu agbádá rẹ̀ lẹ́gbẹ̀wọ̀ báyìí. Tẹ́nìkan bá ní ẹ mọ́ gbà ẹ mọ́ ṣe mo rò pé ẹ̀yin lẹ bí wa èyí ó ti kọjá. Ó ti pẹ́ tí mo ti bá yín sọ̀rọ̀ yìí pé kẹ́ ẹ kò ṣòro lẹ̀. So ọ̀rọ̀ òṣèlú lágbájá mọ́ tẹ̀lé ó ti kúrò ń bẹ̀ báyìí. Orúmọgẹ́gẹ́ His Imperial Majesty Ọba Ghandi Afọlábí the paramount ruler in Ògbómọ̀ṣọ́ land. Olórí gbogbo wa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ilẹ̀ tẹ̀lé báyìí. Tí wọ́n bá sì sọ pé báyìí là ń lọ bẹ́ẹ̀ náà là ń lọ. Wọ́n lè máa bá wa ń gbòòrò àwọn òwòrí àwa òbí àgbọ̀dọ̀ dalẹ̀. Tẹ́ ẹ bá dẹ́yìn ní ìsìnkẹ́ ní ẹ̀rí bó ṣe rí ẹ ti dalẹ̀ sẹ́wọ̀n pé Ṣọ̀ún ò sílẹ̀ ẹ ti dalẹ̀. Ọlọ́run kọ́ yín máa ṣe. Àsìkò tẹ́ dé sàárín wa ìlú yóò ní tú. Ẹni tí ó tú gan kò ní súnmọ́ yín. Inú ilé tẹ́ ti joyè náà kò ní dàrú. Ní agbára lọ́wọ́ Ọlọ́run bàbá tó wá kó wa jọ tí wọ́n sọ pé ìdàgbàsókè làwọn ń fẹ́. Ṣé ní èsè ẹ̀dá mi náà ìlú dàbí ògbò? Development dàbí ògbò. Láàrin ọdún mélòó? Ṣé a fẹ́ kó tẹ̀síwájú bẹ́ẹ̀? Bàbá kábíyèsí wọn fi kanra mọ́ ẹnìkan kan. Ẹ mọ̀ pé owó tó yẹ kí wọ́n kó sápò náà ní kólúkálùkù fi ṣe project. Mo mọ̀ pé bàbá Sàká bẹ́ẹ̀ bá kọjá mẹ́yẹn sìn inú yóò mọ̀ dùn pé project ní lélẹ̀. Mo dẹ̀ rò pé tó bá yá ó máa yé gbogbo wa. Ọlọ́run yóò fàlùbáríkà sí. Ẹ̀yin mọ̀mọ́ ẹ mọ̀ sí bàbá lọ́nà o. Ipò tí wọ́n dé bá ipò tí wọ́n ti dalẹ̀ ni. Ipò tó ṣe wípé wọ́n ó tún ṣe bí àgbà sí. Gbogbo àwọn kéékèèké tí wọ́n pè bàbá ẹ mọ̀ náà ìyẹn ti kọjá bygone is bygone. Ó ti parí ó ti kọjá lónìí. Ẹ jọ̀ọ́ ẹ má bá wa ṣì wọ́n lọ́nà. Ẹ bá wa fún wọn ní àpọ́nlé nínú ilé. Ẹ fún wọn ní àpọ́nlé níta. Ẹni tẹ́ ẹ bá rí sí ṣe kúbákúbá tó tún ní bàbá ọmọ pẹ̀ sọ wípé mọ́ kò bá wa ti lọ múlẹ̀ láàfin Ṣọ̀ún yóò dáná. Bàbá wa onípasí ọ̀kan láì ti gbé ìṣòro tó gbé ògbó. Bàbá wa Sàká mo fẹ́ bá nìkan nìyẹn. Wọ́n ní ọ̀rọ̀ tá à ń ṣe bí ààrẹ ọ̀rọ̀ náà dòwò gbogbo. Ọ̀rọ̀ tá à ń ṣe bí ààrẹ ọ̀rọ̀ náà dòwò gbogbo. Àdúpẹ́ ẹ ṣeun. Bàbá mi ni bàbá Sàká. Wọ́n kọ́ mi lóṣèlú. Àwọn náà kọ́ mi lóṣèlú. Ṣùgbọ́n wọ́n fẹ́ dàbí pé mo fẹ́ lóṣèlú jù wọn lọ lákòókò. Ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé òṣèlú tí wọ́n bí wọ́n ti ń ṣe tí wọ́n sì wà ń bẹ̀ títí di àná torí lónìí ẹ̀ ìṣòro ṣèlú mọ́. Torí èmi náà ńgbà tí mo ti joyè tẹ́yìn náà máa ń gbà mo joyè níjọ́ lèmi ti pè é yìn láti gbé mo wá bá yín lé. Níjọ́ náà ni mo ti fẹsẹ̀ yìn délé. Ọ̀rọ̀ òṣèlú yàtọ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ títún ṣe. Tá a bá fẹ́ túlù ṣe ọ̀rọ̀ òṣèlú kọ́. Ní tí ó mú dàgbàsókè gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ti ń sọ òun ni àjọgbò yìí. Bí àjọmọ̀bí tí ìlú lọ. Bóò nílùú yìí yóò ṣe dáa, bóò ni yóò ṣe dàgbà, bóò ni yóò ṣe gbígbé yóò di àpèwà wò bí rèé tí kábíyèsí wá ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn nǹkan tó jẹ wá lógún nìsín nìyẹn. Bàbá ẹ ti dàgbà ẹ ní dàgbà yà.
mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ ti dàgbà ẹ ní dàgbà yà mo tún sọ lẹ́ẹ̀kẹta ẹ ti dàgbà ẹ ní dàgbà yà ẹ má jẹ́ owó fi yín bú wa o ẹ má jẹ́ owó fi yín bú wa o torí wípé mo fẹ́ gbé ní ṣùgbọ́n màá pò ẹ rí wípé bí gbogbo ẹ̀ ṣe ń yí koro tí yí ebè ń kó àwa kan bóyá ìlú mọ́nà bóyá ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n tí à ń gbìyànjú láti ṣe náà ni pé ó ní a ṣe jẹ́ kí èèyàn mẹ́ta wọ́n fẹ́ gbọ́ méjì méjì bó ló ṣe ṣe á wá kan sí ni yóò gbé méjì méjì wíwá kan tá a wá kan sí pẹ̀lú orí ọ̀fẹ́ bàbá wa kábíyèsí olóòfin tàbí ẹni pé ó rí bá àti ń pẹ́ mi wà ní fẹ́ kọjá wípé tẹ́ ẹ rò wọ́n pé kí ni wọ́n ṣe tẹ́ ẹ bá ti wọ́n pé kí ni wọ́n ṣe ẹ ti bá lé balógun jẹ pẹ̀lú ọjọ́ orí yín ẹ ti bá lé balógun tó nù àtẹ̀yìn ti làgbà ń bẹ̀ tẹ́ ẹ máa lùlù lẹ́yìn àwọn eégún gbà kan tẹ́ ẹ bá ń san kónkó wọ́n máa ń sọ pé ní Takí wọ́n lẹ́nìkan làgbà ń bẹ̀ wọ́n ní lòkun ní làgbà ń bẹ̀ nígbà náà tẹ́ bá ń gbọ́ tẹ́ bá san kónkó ní Takí lòkun làgbà ẹ̀yin làgbà ń bẹ̀ ní ìṣe o ìwé gbọ́lé ń bọ̀ yé gbọ́légún lèmi náà ó ṣeun bàbá ẹ̀yin làgbà ń bẹ̀ lórí mọ́kọ́ challenge yín yọ sí mo challenge ọ̀rẹ́ mi gbére mo ní kí ló dì wò fi joyè tóbi tẹ́gbẹ́ bàbá ni ó ní kí n jẹ́ bàbá ọjọ́ o mo ní bàbá ló tọ́ sí a sì rí pé tó sí lóòótọ́ orí tó wù yín láti inú ọkàn yín ẹ ò bàtẹ́ ti ń lépò tọ́lọ̀ wá kádàrá lákòókò tí bàbá òṣèlú yẹn máa ti òṣèlú ọba Ghandi Afọlábí Ọláwẹ̀ tí wọ́n fi ní owó lọ́wọ́ èyí ò ní sọ fún yín pé má dàrú bàbá ẹ balẹ̀ èmi ò ní sọ fún yín pé pẹ̀lú ọjọ́ orí yín ẹ balẹ̀ kẹ wá wo tí àwa tẹ bí kẹ wò tásán mo sọ pé ẹ̀yin lẹ kọ́ wa lọ́rọ̀ amọ̀rọ́sọ jù ú bàbá ẹ̀yin lẹ sì kọ́ wa bí a ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n lónìí bàbá amọ̀rọ́sọ jù ú lọ. ṣùgbọ́n tẹ bá jókòó gẹ́gẹ́ bí àgbà tí a bá fẹ́ lọ lọ́nà tí ò yẹ àgbọ̀ sọ pé ẹ̀yin ọmọ yẹn wá o ibi tẹ́ ẹ fẹ́ lọ kò sọ́nà ń bẹ̀ òkú náà ní o. lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ bá wà lọ bẹ̀ sẹ́mọ̀ pé tá a bá ń sọ pé bàbá bò rẹ ti wá sí i níta sọ fún mi pé bàbá ó kọ́ bí ẹ káàtó nù. àgbọ̀dọ̀ yìí ló wọ̀ nínú wípé kẹ́ ẹ dá àkótó lọ wọ̀ ẹ má bàa lé balógun dé o ilé balógun ti dá o ilé balógun ti dúró o ẹ má bàa lé balógun dé o. sẹ́mọ̀ pé bá a ti sọ̀rọ̀ wá sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ní sì máa ń wá nínú ìtàn àti mo ti sọ pé onítọ̀hún ọ̀dà náà mo ti bọ́ wọ́n ní kí n dá gbógbà bàbá ẹ̀ ní fọmọ ìjọ yìí àwọn màmá tọ́lọ̀ fi kí ìkíní tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín ní òní sẹ́kùn ìsìn ẹ̀yin náà ẹ̀ sì ti tán torí bàbá tó bèèrè náà jù ìrìn lọ́jọ́ orí ìsìn jẹ ẹ̀yin náà wà á dàgbà ẹ̀ dòkó ẹ̀ ti dàgbà kẹ́ ẹ̀ dòkó lókù bẹ́ẹ̀ ni ó lò ó mo kí gbogbo ìdílé balógun tí ẹ wò sùsùn tẹ ní bàbá pàkà ni òun tọ́ sí lágbàá náà ilé náà tó ká o ilé náà mọ dàgbà sí o adúpẹ́ lọ́wọ́ yín o kábíyèsí ìṣe adúpẹ́ ìṣe. ẹ jẹ́ kí a farabalẹ̀ a fẹ́ gbọ́rọ̀ látẹnu kábíyèsí. ẹ ṣe kábíyèsí o. ẹ ṣe. Dr. Saka, congratulations. Oyè tí ẹ ti fẹ́ jẹ ti pẹ́.
òun ẹ̀jẹ̀ lẹ́nu rẹ̀. Ẹ̀yin náà ṣáà mọ gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀. Ẹ má disappoint ara yín o. Ẹ má disappoint ara yín. Ẹ má disappoint ara yín. Ẹ̀mẹ́ta ni mo sọ. Ìdí tí mo sọ pé kẹ́ yí ká kíní yẹn lẹ́ẹ̀méje òun ni wípé ibi tí ẹ yí ká yẹn it's a covenant place. Ìmùlẹ̀lẹ́ṣẹ̀ pẹ̀lú ààfin yìí àti ìmùlẹ̀lẹ́ṣẹ̀ pẹ̀lú èyí Ṣọ̀ún Òpópómọ̀ṣọ́lá. Kábíyèsí. Bàbá mi ti ṣe ìmùlẹ̀ nípa wípé mo ṣe bí nìkan o. Ibi tá a bá ti ṣe ìmùlẹ̀ ẹgbẹ́ lẹ́wọ̀ tí èèyàn bá wọ ẹgbẹ́ ni wọ́n ṣe ń ṣe lẹ́gbẹ́ lẹ́yìn láti ṣe o. Ìdí tí mo fi sọ yìí pé seven is a sign of completion. Nítorí ọjọ́ méje ni Ọlọ́run ọba dá ayé. Òun mo sọ pé kẹ́ ẹ lọ ní ẹ̀ẹ̀méje for you to complete the covenant. Ẹ má fi ẹsẹ̀ kọ níwájú mi o. Òótọ́ ni mo sọ ní ojú gbogbo àwọn èèyàn lẹ́nu yìí. Ẹ má fi ẹsẹ̀ kọ nítorí mi ò ní hesitate láti ẹsẹ̀ tẹ́ bá fi kọ yẹn mi ò ní hesitate láti kì. Òótọ́ ni mo sọ lẹ́nu rẹ̀. Nǹkan tí a bá sọ ní ààfin yìí òun yẹn láti ṣe. Mo dẹ̀ ti bá yín sọ̀rọ̀ títí wípé ẹgbẹ́ lẹ fẹ́ wọ̀ ẹni tí ó bá wọ nínú gbogbo ìlú ẹgbẹ́ ni wọ́n wọ̀. Èmi gan-an Ṣọ̀ún ẹgbẹ́ ni mo wọ̀. Òótọ́ ni mo sọ lẹ́nu yẹn. Àlùfáà ni mo ṣe fún 31 years. Ní yàrá Ṣọ̀ún ní yàrá ogun ọlárí mo ń wọ bẹ̀. Mo dẹ̀ mọ nǹkan tí à ń ṣe ká tó wọ bẹ̀. Àwọn tí wọ́n ń ṣe ìbílẹ̀ mo ń jókòó mo ń bá wọn ṣe ọdún ìbílẹ̀. Àlùfáà ni mo ṣe for 31 years but mo mọ nǹkan tí mo fi orí ara mi bọ̀. Ẹni tó bá fẹ́ wọ ẹgbẹ́ yìí ó láti mọ nǹkan tí òun torí ara ẹ̀ bọ̀. It is not how I feel, it is thus says Ṣọ̀ún. Bẹ́ẹ̀ ni o, òun ni mo dẹ̀ sọ lẹ́nu yẹn, mi ò ní sọ jù yẹn lọ mọ́. Lẹ́yìn ọjọ́ ká mú ìfẹ́ sẹ́yìn. Ẹ jẹ́ kí a kún sẹ́yìn gbogbo àwọn tá a tẹ̀lé gbogbo àwọn tá a tẹ̀lé Dr. Saka Adégbìtẹ́ wà ní lọ́dún òkú. Àwọn tá a tẹ̀lé Dr. Saka Adégbìtẹ́ ẹni lọ́dún òkú. Lẹ́yìn ọjọ́ ká padà sẹ́yìn wa. Ẹ jẹ́ ká padà sáyé wa ẹ̀dùn. Àwa tí a tẹ̀lé wọn ẹja súnmẹ́yìn kámẹ́rámán wọ́n ti ń kó lẹ́kẹ̀ẹ́ oyè sí bàbá lọ́rùn wọ́n ti di àgbà oyè nígbà tí bàbá wa Ṣọ̀ún ti fọwọ́ sí wọ́n di high chief Saka Adégbìtẹ́ Balógun láti ọjọ́ ìgbàlódé. Ẹ jẹ́ ká súnmẹ́yìn. Lọ sẹ́yìn ẹ lọ sẹ́yìn. Ẹgbẹ́ kámẹ́rà kò lẹ́yìn wọn náà. Wọ́n di ibi awíládé òwúrọ̀ lọ́gbọ̀n ṣe. Wọ́n
ti di àgbà oyè l'Ógbómọ̀ṣọ́ High Chief Saka Balógun. Wọ́n ní kí bàbá náà bọ̀. Dr. Saka Adégbìtẹ́ Balógun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Nígbà tí bàbá yìí afẹ́pẹ̀ lọ́wọ́. Èdìdí Yorùbá ti dì í, wọ́n fi tèbó náà dì í lọ́wọ́ wípé bàbá ọ̀mọ̀wé Saka Balógun. Wọ́n ti di àgbà oyè nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ mọ̀ pé orí gbogbo ló ń sunkún kó dádé ṣùgbọ́n gbogbo orí kọ́ ládé yẹ? Ìpìlẹ̀ṣẹ̀ láti mọmọlúàbí ẹ̀dá kékeré láti máa rógbò ṣògbó ọmọ. Ó wolúwa ló jẹ́ kí bàbá ọ̀mọ̀wé Saka Adégbìtẹ́ kí wọ́n ti Balógun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó ti wá rí bẹ́ẹ̀, ó ti ṣẹlẹ̀, bàbá ti di ọ̀kan èèkàn pàtàkì nínú ìjókòó ìlú l'Ógbómọ̀ṣọ́. Bàbá fi ìwé ẹ̀rí hàn àwọn èèyàn nígbà tí wọ́n fi èdìdí tilẹ̀ Yorùbá ìyẹn tìbílẹ̀ tí wọ́n fi dì í tán, wọ́n tún fi tèèbó ìyún ọ̀rọ̀ lórí tákàdá wọ́n fi dì í. Bàbá Saka Balógun Ọ̀tẹ́rẹ́gbẹ̀bí ti kàwé ẹ̀rí, ẹ pariwo kára ó lé o. Kára ó lé o. Eléyìí ni àkọmọ̀nà fún gbogbo àwọn olóyè àgbà láàfin Ṣọ̀ún. Ṣọ̀ún nìkan ni kábíyèsí. Pẹ̀ látòrí bàbá wa àgbà oyè ààrẹ àgbòrò, gbèsò oyè ẹ̀kọ́ oyè ogun ni. Ọ̀pá ogun ìbẹ̀ lọ́wọ́ ààrẹ àgbòrò, bára Balógun sì yọ níkùyẹ́, ó lé ẹlẹ́sìn mẹ́fà mú. Ọ̀pá méjì ó sì mú mẹ́rin lẹ́rú. According to ND Oyèrìndé, ẹ pariwo kára ó lé o. Oyè náà tó lé wa. Àwọn bí àìsí àdúrà lọ́wọ́. Bàbá wa Adébìtẹ́ yóò tí ìgbó àrùn. Ẹ má wùlọ̀ ká gbé oko fásùn wa. Pọ́fẹ́sọ̀ Jáwàndó. Bàbá wa wọ́n ní jẹ́ ìjọ ọlọ́kìnní kan ní tó jẹ́ ọ̀rọ̀. Bí àwọn tí ó jẹ tẹ̀lé bàbá wọn bá mú àgbó àwọn òbí lé, ó kó sàlá wọn mú àgbó àgbà. Ọba ìṣègùn ẹ̀wá láti wá sọ pẹ̀lú Jésù yìí. Èèmọ̀ Olúkáyọ̀dé Àrẹ̀mú, ọba ìṣègùn lẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá gba ìwé ẹ̀rí tí wọ́n fi jẹ́ ọba ìṣègùn tó lè sọ̀rọ̀. Olóyè ọba ìlú Ìlọrin, bàbá wa Ṣọ̀ún Lásọ̀dọ̀ rẹ̀ ọ̀tá ìtọ́wọ́, Pọ́fẹ́sọ̀ Jáwàndó, the chairman Ìlọrin Ẹ̀máyéré, ọba Agbọ̀dọ̀wà, and at the same time the dean, faculty of arts, University of Ìlọrin, ọlọ́run akẹ́kọ̀ọ́ bàbá Saka Balógun.
pẹ̀lú láwà ní ìgbà wẹ̀kọ̀. Ọ̀pọ̀ olókùn dákun odò fún wọn dákun fi fọ́ọ̀kù. 2025 Ògbómọ̀ṣọ́ Trade Carnival Yama. Ẹkúṣẹ́. Àléébù àjànàmọ̀. Àléébù àjànàmọ̀.